tó fẹ́ ra ilé ayé ni tó bá ra kíló mẹ́fì ọ̀tọ̀ ọpọlọ yìí mi mọ̀ tó wà. ọmọ Yorùbá ní president but cannot give amnesty for Igboho bẹ́ẹ̀ ni. mo ní kò tún lè open àkáǹtì ẹ̀ sef. ó dẹ̀ jẹ́ president. mo ní kò lè open àkáǹtì ẹ̀ kó máa ná owó ẹ̀ fún ara ẹ̀. Gumi ọmọ Hausa ni àbí Gumi ó ń lọ sínú Boko Haram ó negotiate pẹ̀lú wọn. wọ́n ṣe ní kankan. tábà ti jẹ́ kó sún wa a ti jẹ́ kí àwọn ọ̀dàlẹ̀ a ti jẹ́ kí ogun wọn borí wa nìyẹn ogun wọn ò dẹ̀ ní borí wa o. ní ìgbà tí èèyàn sọ yìí pé kẹ́ tó ṣẹlẹ̀ ṣàn yẹn ló ti mọ̀ pé òun máa ná ẹ̀ tí ò dẹ̀ sí tangible reason. wọ́n ti àkáǹtì ẹ̀ ẹjọ́ ta ló wà lórí ipò lẹ́ni. Hausa ni àbí ọmọ Yorùbá wọ́n ti àkáǹtì ẹ̀ wọ́n lè kúrò ń lù. ta ló wà ní president lẹ́ni. ọmọ Yorùbá yẹn kò lágbára kò dẹ̀ lè ṣí àkáǹtì ẹ̀ kò lè ṣí tí máa padà wá sáyé ọlọ́mọdé kí ìyá sí ìran Yorùbá mọ́ ìran bí ẹrú ṣá ọ̀rẹ́ náà kàwé kàwé ọpọlọ yín sórí kodò ló wọ́n dà tí lọ yálé kan sọ pé wọ́n gọ̀ láti professor àti gbogbo ẹ̀ wọ́n gọ̀ àfi ká máa lẹ́nu ẹnu ní gbà ká máa lérí ká máa lẹ́ ẹnìkan ṣoṣo dìde ká gbárùkù tí ni wọ́n ní kò lè sọ òyìnbó bóyá òyìnbó là wá bóyá òyìnbó lè sọ Yorùbá àwọn tó lè sọ òyìnbó ṣe dìde kí ló kà pẹ̀lú òyìnbó. mo kàn máa ń wò wọ́n gbà mí ìṣàgbéró àwọn ẹ̀dá òwúrẹ́ gan àfi ká máa ṣògùn owó kiri mo lówó ju ẹ mi lówó ju ẹ lọ ká máa oppress ara wọn. oppress náà wọn ló dálẹ̀ náà oppressor nìkan oppress ara wọn olówó jẹlé kó bá lówó ju kí ló fẹ́ fi ṣe kí ló ń fowó ṣe tí ó lè jó oúnjẹ tèmi mọ́ tiẹ̀ ní kò possible náà kó jẹun kó live life kó fáyìn ó tán kí ló tó ń fowó ṣe tó fẹ́ ra ilé ayé ni tó bá ra kíló mẹ́fì ṣe ọ̀tọ̀ ọpọlọ yìí mi mọ̀ tó wà. ọmọ Yorùbá ní president but cannot give amnesty for Igboho bẹ́ẹ̀ ni. mo ní kò tún lè open àkáǹtì ẹ̀ sef. ó dẹ̀ jẹ́ president. mo ní kò lè open àkáǹtì ẹ̀ kó máa ná owó ẹ̀ fún ara ẹ̀. Gumi ọmọ Hausa ni àbí Gumi ó ń lọ sínú Boko Haram ó negotiate pẹ̀lú wọn wọ́n ṣe ní kankan ẹ̀yẹ́ tí Àlàkí náà ṣe fún wọn. Abba Kyari náà kọ́ sà Abba Kyari ti gbàgbé ni bàbá ọlọ́pàá yẹn. Abba Kyari Amẹ́ríkà tí mo wà yìí náà ti ní kàn máa gbé wá àní Hausa ò release ẹ̀ bọ̀ Ìgbòho lásán wọ́n ti takò mi rírú Ọlọ́run tẹ̀ ní jẹ́ kí n yà sí ìrànyìn mọ́ irú ẹ̀dá wo ni Yorùbá yìí gan-an. in fact Sàásù lásán ọmọ kékeré yẹn Sàásù wọ́n ti kó tí torí kó sọ̀rọ̀ síjọba mo láìkí ẹ̀rí tó ẹ̀rí nígbà tó jáde tó sọ̀rọ̀ ni ó ní kán lọ ní àwọn oníṣọ̀kúsọ ẹlẹgbẹ́nu dákẹ́ just ordinary 2 million lásán náà fi gbà á lẹ̀ kò ní bọ́ọ̀nù ẹ̀ ayé tó ṣe kò ní bọ́ kí ló ṣe ó sọ̀rọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì. ọmọ kékeré yẹn. máma dáwọn olóhùn ó sọ̀rọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ó ní nǹkan tó ṣe ẹ bá wá gbọ́ ilé tèmi ń sọ ńkọ́ ẹ̀tẹ̀ nìkan lọ pa mí ni ó sọ̀rọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì àwọn tó mọ ráìtì wọn Yorùbá náà ló dìde ní kò lè bọ́ọ̀nù ẹ̀. kí ló ṣe tó pààyàn ní pàdé àwọn tó kidnap yàn. ó yà mí lẹ́nu bóyá ó pààyàn bóyá ó rèébù bóyá ó jalè. ní Sambisa. torí pé ó kàn sọ kí ló dé tà kí n support ara wa bí mo ṣe ń sọ̀rọ̀ ń sìn wọn máa bú mi. ẹ wá sókè o. bí mo ṣe ń sọ̀rọ̀ wọn máa bú mi mi ìran wọn ṣẹ́ kí ló dé kí n support ara wa àfi ká gbéra wa wálẹ̀ àfi ká bàtà ara wa jẹ́ àfi kí mo jù ẹ lọ mi ò jù ẹ lọ bullshit ìmẹ̀ntọ́ ń jù lọ dáradára ṣá kẹ́nìkan má ti ṣe kọ́lẹ̀ Yorùbá ẹni support ẹ̀ tó dìgbà tó bá pa Yorùbá tán ni anybody tó bá dìde ẹnìkan lọ pa Yorùbá dẹ̀ padà lẹ́yìn ẹni ọ̀hún ló ẹ̀dá wò la jẹ́. wọ́n máa pa ọmọ ológo. àwa la kọ́ọ̀sì ẹ o iṣẹ́ bí àwọn Haúsá yẹn tá a bá dìde tí gbogbo ọba bá dìde nígbà Ìgbòho tí gbogbo ọmọ ìlú dìde ẹ máa rí i pé ó máa rọ̀ wọ́n wọn ò ní lè ṣe nǹkan kan tí gbogbo ọba bá dìde everybody wọ́n sọ pé kọ́ má bàa yọ wọ́n nípò ìmọ̀ ipò tẹ́ wà tán ti ń yọ yín. ipò ìlọ́wọ́ tí wọ́n lè defend àwọn ọmọ wọn. tọ́ba bá láṣẹ lẹ́nu bàbá tí ọba bá láṣẹ lẹ́nu tó bá yọ mí nípò máa sọ fún gómìnà yẹn pé kò ní délé kò dẹ̀ ní délé kò tán pè lọ́ba nìyẹn. ní délé bẹ́ẹ̀ ni ó tọ́ ẹ̀ sáà láṣẹ lẹ́nu gbogbo wọn ti di pásítọ̀ wọn ti di àfà kò tiẹ̀ yé mi mọ́. àṣẹ olúfẹ́ wà lẹ́nu wọn. ìyá ń jẹ ara àwa táwọn olóyìnbó ló ká lára jù ìyá ń jẹ ara ìlú bẹ́ẹ̀ kò sí náà kò sí ọ̀nà tó dáa wọ́n jíyàn gbé ara ilé ẹnìyẹn ló tún máa lọ dá owó wọ́n jíyàn gbé ara ilé ẹnìyẹn ló máa dá owó tó máa fi gba ìjọba òní bá yín dá sí ẹ̀dá sọ pé ìlú wa òkè. àwọn youth Afẹ́nifẹ́re tó lọ gbé ẹsẹ̀ tí Nàìjíríà ò lè ní sinmi láì jẹ́ pé wọ́n pín ẹ lọ kọ́lẹ̀. wọ́n béèrè
ẹ lọ kọ́lẹ̀ bá ṣe máa pariwo ní tá a máa darúgbó ìbádé máa ń jọ́ ti lọ báwa náà ṣe máa pariwo ní tá a máa darúgbó táwa náà máa lọ. ọlọ́run ò so wá papọ̀ náà a yàtọ̀ síra wa náà a kì í ṣe kankan báwo la ṣe máa papọ̀ òyìnbó dà wá papọ̀ sórí wa ò tí wàá pé náà ni oníkálukú dẹ̀ máa bá títí ẹ lọ àdẹ̀jókòó síbẹ̀ náà oníkà máa forí tí ó sì máa dáa wọ́n ń gbàdúrà kiri ọlọ́run orí òkè ọlọ́run kọ́lé ọlọ́run 1930 in fact lọ́rin 1920 ni lọ́run 1930 orí òkè ẹ̀rìnmọ̀ ọlọ́run kọ́lé ọlọ́run ṣògo ọlọ́run tètè dé orí òkè ọlọ́run sọ̀kalẹ̀ ẹ gbàdúrà. ọlọ́ṣàánú òun ẹ máa sọ pé it's not about ọlọ́run ẹ̀yin fúnra yín ni kẹ́ jáde kẹ́ jà fẹ́tọ̀ ara yín. ọlọ́run ti fún wa ní ọlọ́run ò lè sọ̀kalẹ̀. omi gbígbóná ó ti fún wa ní gàárì ó ti fún wa lọ́mọ orógùn. orógùn ọ̀gá dẹ fọ́pọ́ lọ́wọ́ lò. ẹ wá kúnlẹ̀ sínú kíṣìn ẹ wá ń gbàdúrà Olúwa sọ̀kalẹ̀ wá bá mi tẹ̀ báyìí ọlọ́run àwọn wòye ni pẹ̀lú ẹ̀dá òre yes na kàn ń wò wá ni lọ́lọ́run ò ti fún wa. àbúrò tí gbogbo wa sá lọ. iṣẹ́ ìyanu wo ló ti tu kẹ́ fi iṣu sínú wo ilẹ̀ kó dẹ̀ dó didi ẹ fi igi sínú wo ilẹ̀ ó dẹ̀ di ẹ̀gẹ́ ó di gàrí ẹ gbin àgbàdo ó dẹ̀ ga sókè iṣẹ́ ìyanu wo ló tún ju àwọn yẹn lọ kò iṣẹ́ mírèkù làwọn akáàkiri church ẹni tí ò mọ̀ ẹ́ rí akàn credit account ẹ lójú ẹsẹ̀ aláàánú là ń dúró dè aláàánú bọ̀ ẹ̀ má wọrí olóore mi kó tètè dé tí ò bá tètè dé kò ní nísìmí kó wá mi rí àwọ̀ àyín rí látọjọ́ yẹn náà olóore ò tí ì dé aláàánú ò tí ì dé aláàánú wà ní òtútù òun la ṣe ń dúró dè. it's so sad and shameful bẹ́ẹ̀ ni Mr. ẹnìkan dìde lásán mo rẹ́dí ẹni gbọ́dọ̀ ọmọ Yorùbá tó dìde I support ni with anything ṣèbí kò lè dáa ni but àwọn tó kù máa sọ pé àwọn wo rèé àwọn kìnnì kan tó máa bú àwọn tó dìde ni. wọ́n kàwé ni kò gbóyìnbó kò ṣe gbá kò ṣàwó kíní qualification ẹ̀ kíní kan. ẹjọ́ gbogbo qualification wọn gbogbo ìwé tán kà ẹjọ́ kí náà fi ṣe kí náà fi dà. ẹ sọ fún mi nǹkan tó tẹ ẹ̀dà gan mo fẹ́ mọ̀ ọ́ bóyá àwọn ò kàwé. nǹkan tó ń dà yẹn gan mo fẹ́ mọ̀ nǹkan tí ẹ dà o gbogbo bá ròyìn yẹn ẹ ti ra ojú ọ̀run àdàràdà ṣá misuse must stand up fight for our rights ẹni agbọ́dọ̀ dìde lọ́wọ́ yìí. wàláhì ọlọ́run ní dáríjì Babangida I swear to God èmi ò dáríjì ń tẹ̀mí o mo máa kí gbogbo lé. jìkẹta ló máa dáríjì ayé ẹ̀ máa tún máa bàjẹ́ sí ni kò ní dìde ibi tó wà ó máa yàgbẹ́ ó jẹ́ sí yàgbẹ́ sára. èèyàn wọlé ẹ̀lẹ́sìn ìrọ́dìrún ẹ̀ máa ṣòfò káṣù ẹ tó para ẹni ọ̀hún 33 years ó jẹ́ tó pé tẹ́lẹ̀ yìí ó ti yá wèrè. tó ń dalẹ̀ Yorùbá tó kó wa sóko ẹrú lágbára Ọlọ́run. òmíyọ̀. báwo wọ́n ṣe bí. bàbá o ojúbà o ẹkújọ́ mẹ́ta. ojúbà gbà o àgọ́ ọ̀rọ̀ ṣọ́ọ̀gù òkú nírẹ̀ wa kò ní í ṣe wọ́n tó bá ti dìde nílẹ̀ Yorùbá báyìí àfikún pa lọ́la ìgì ó lọ bẹ́ẹ̀. abẹ́rẹ́ báyìí. kò sí kẹtí Yorùbá bẹ́ẹ̀ ṣe. ẹ máa gbọ́ bó ṣe ń bẹ̀rẹ̀ ní. ẹ ṣeun sá Mr. ay ẹ ṣe sá. kò sí bó ṣe ń bẹ̀rẹ̀ kankan Yorùbá ò jà Yorùbá fọ́nbẹ́ jà lẹ̀ sọ́pọ́ọ̀tì gbòǹgbà tó délé kó ti ta sọ́pọ́ọ̀tì Yorùbá bó gan máa ń pariwo pé oníkan táwọn bàbá kan ṣe ń sàlẹ̀ àwọn bàbá mi ò sí lára wọn o kọ́ mi bàbá yẹn kan lèmi nímọ̀ ìní bàbá ńlẹ̀ Yorùbá ń tèmi bàbá yín wò máa kọjá wájú lọ́ba tí mi ò kí ọba tó bá bí ọba yẹn dá ẹ lọ́pọ̀ ọmọ yẹn wá bóyá ó fẹ́ mú mi mo fẹ́ mọ̀ ọ́n fúnra wọn rẹ́spẹ̀tì mọ́ èèyàn dìde fún yín ẹ̀kọ́ ẹ̀yìn sí. ṣẹ̀rí ṣèbí gbòòrò náà ti sọ ti ẹ̀gbówó ti ṣépè náà oníláì jẹ́ pé ẹ pín ní Nàìjíríà ẹ̀ ní nísìmí èmi dẹ̀ ti ṣàmì wọn ní nísìmí o. wọn ní nísìmí lóòótọ́ wọ́n ṣe bẹ̀rẹ̀ Nàìjíríà ni wọ́n ní nísìmí. Ọlọ́run ò so wá papọ̀ náà a yàtọ̀ síra wa náà àjàtọ̀ pátápátápátá Ọlọ́run tún dá wa sí ọ̀tọ̀ọ̀tọ̀ àtúpapọ̀ mi ò ríru tẹ mi ò ríru tiwa èrè o tọpọlọ wa dúró Ọlọ́run ò so wá papọ̀ oúnjẹ tó ń jẹ yàtọ̀ àgbédè ara wa gan àgbọ́ra wa èdè tọ́lọ́run sọ tọ́tún fún àgbọ́ra wa náà ṣẹ̀yìn gbọ́ sájẹ gbọ́ Ìgbò ni ṣé Ìgbò gbọ́ àgbọ́ra wa náà
ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run dá wa sórí ilẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní ó tún fún wọn ní àṣà ọ̀tọ̀ọ̀tọ̀ àṣà ọ̀tọ̀ọ̀tọ̀ ló tún fún wọn ṣùgbọ́n tẹ́ ẹ sọ ká nàìjíríà kì í yín kankan ò lè pé àwọn ọlọ́pọlọ kúkúrú tọpọlọ wọn ti dorí kodò ilẹ̀ yorùbá ó ju London lọ tẹ́ bá dé London ìtàn pè ní London ilẹ̀ yorùbá nìkan 7 states ó ju gbogbo London lọ ṣé ilẹ̀ yorùbá ó ju Kútọ̀nù lọ ṣé kò dá dúró ìbọ̀lẹ̀ ìdádúró irú àwọn wo ni yorùbá yìí jẹ́ àwọn tó kàwé nílẹ̀ yorùbá ló gọ̀ jù àsú ẹ̀ àwa ẹ̀ jẹ́ kí n kà mí mọ́ràn àwa tá a kàwé ló gọ̀ jù. we rugged but no weapon bẹ́ẹ̀ ni. wọ́n máa sọ pé láyé àwọn bàbá wa àwọn bàbá yín o bàbá ti tèmi ní mi bá yín dín ní àwọn bàbá kankan bàbá yọkan ló ń bíyàn bàbá wa àwọn bàbá yín náà bá yé jẹ́ wọn ní sọ́pọ́ọ̀tì àfi kí n máa fẹ́ lá. ẹ wo mo wà ẹ jẹ́ ká contribute ẹjọ́ ṣe tá a bá ti gbé ètò kalẹ̀ báyìí a fẹ́ yára wa ní brain ni torí ọ̀nà ojú tó ní kálukú fi ń wo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Omeyo ṣé ń gbọ́ mi. mo wà pẹ̀lú yín sà mo wà pẹ̀lú yín mo ń gbọ́ yín. ṣe rí ìrìn àjò ilẹ̀ Yorùbá a gbúdọ̀ jẹ́ kó sún wa o àwa la fi iṣẹ́ ìran lọ́wọ́ ẹ̀ tá a bá ti jẹ́ kó sún wa àti jẹ́ kí àwọn ọ̀dàlẹ̀ àti jẹ́ kí ogun wọn borí wa nìyẹn ogun wọn ò dẹ̀ ní borí wa o. ní ìgbà tí èèyàn sọ yí pé kẹ́ tó ṣẹlẹ̀ ẹ̀ṣọ̀ yẹn ló ti mọ̀ pé òun máa ná ẹ̀ tí ò dẹ̀ sí tangible reason tó fi àná election yẹn ju wípé wọn ò fẹ́ kí ọmọ Yorùbá débẹ̀ nǹkan ìyàlẹ́nu tó wà bẹ̀ ni pé pòfẹ́sọ̀ wa tún pàtẹ́wọ́ gbogbo wọn tún pàtẹ́wọ́ ṣé mọ iye èèyàn tó bá election Abíọ́lá lọ ṣé mọ iye ọmọ Yorùbá tó kú wọn kò àná ẹ̀ lásán ọgọ́dọ̀ tó wà àná sí pé Abíọ́lá ti kú ṣé mọ iye èèyàn tó kú lẹ́kọ̀ọ́ yìí torí Èkó yìí ni mo wà fún ọkọ̀ tó ṣẹlẹ̀ ní Mushin lọ́gọ́ta sọ yìí odidi ọ̀sẹ̀ kan a lè gba Mushin kọjá ṣe rí ìrìn àjò pọ̀ lẹ́sẹ̀ wa o a dẹ̀ níṣẹ́ láti ṣe gan o kí ni rísì ni pé ṣe rí àwọn èèyàn tó ń jẹ nínú ìwà ìbàjẹ́ yìí wọn ò lè sọ́pọ́ọ̀tì wa láéláéláé àwa ni ká wá dúró tán o ẹ mọ̀ nǹkan tó wá ń dùn mí òjú yìí pé àwa tí ò yé jọ yé nínú ìrìn àjò yìí pé kò sí ọ̀nà àbáyọjú pé kílẹ̀ Yorùbá dá dúró àwọn kan wá jáde lágbájá ń tàn yín ni tàmẹ̀dù ń tàn yín ni mo wá sọ fún yín pé ẹni tẹ́ ló ń tàn yín ṣé òní kan lọ́mọ Yorùbá ni Ìgbòho ni kan lọ́mọ Yorùbá náà ìwọ tó bá ti di pé ọ̀nà tí Ìgbòho ń gbàgbé ò láìkè ìwọ náà dìde kó jáde àwọn èèyàn tẹ̀lé ẹ dìde kó jáde wọn á tẹ̀lé ẹ I don't want to mention anybody's name jáde tí báyìí ni Omeyo máa gbọ́ Omeyo bó ṣe wà ń sìn kí n rí i pé gbogbo ipa tó ti kó nínú ìrìn àjò yìí kí ni mo fẹ́ máa bú ẹ mo fẹ́ máa condemn effort ẹ ìyẹn ni pé èmi náà ti gbé ìgbésẹ̀ máa ti ṣe akitiyan tó ti máa ju ti tiẹ̀ lọ ìyẹn ló máa jẹ́ kí n ní ẹnu ọ̀rọ̀ láti lè sọ pé akitiyan tèmi ó ti ju ti Omeyo lọ nínú ìrìn àjò Yorùbá nation o kì í ṣe pé kí n má ní ipa kankan tí mò ń kó kí n sápamọ́ sí abẹ́ platform kí n hide sínú yàrá kí n máa condemn àwọn tó wà níta gbangba tó ń fojú la ewu kọjá no àbòsí lásán àsàn nìyẹn yẹn ò ní kankan ṣe rí akọ̀mọ́ra àwọn ọmọ Yorùbá ni pé ibi tá a dé àgbúdọ̀ wẹ̀yìn o torí a ti kọjá ìpele káṣẹ sọ fún wa pé ó sún wa kò gbúdọ̀ sún wa o torí àwọn àgbààgbà yìí nǹkan tó ń jẹ lénìí wọn ní gbogbo wọn mọ̀ o ẹ wo Traoré Burkina Faso president just 2 years ẹ wo turn around tó ti wà inú ìlú yẹn torí pé ó decide pé sẹ òun fẹ́ túlù ń ṣe òun fẹ́ kórúkọ ń wà ní àkọọ́lẹ̀ rere now ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Burkina Faso àwọn ilé òráyè ti wa kán ṣáà máa yáwó lọ kán máa yáwó kán dẹ̀ máa pín kán fi gbogbo ilẹ̀ Yorùbá dúró náwó after kíní tá a bá fi agídí sí i láti gbà á wọn ò lè gbélé wa lọ́wọ́ o tí ẹ̀ka máa sọ fún yín pé ọ̀nì rádọ́ tèbù náà máa pè yín kẹ́ wá jòkó kan pín ìlú sórí ni kò lè ṣẹlẹ̀ o Fúlàní ti gba gbogbo ilẹ̀ àti occupy every root and corner ewu máa kan ní sometimes last week
retired brigadier láti Ṣakí máa yẹn sọ pé gbogbo ilẹ̀ Yorùbá has been occupied nǹkan tí gbogbo wa ti mọ̀ ni ṣùgbọ́n a security personnel tún confam ẹ pé nǹkan ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn olóṣèlú wa wọ́n dákẹ́ síbẹ̀ ẹ wo rúmà tó ń lọ sí Àbújá yìí this Afẹ́nifẹ́re youth president tó mú yìí wọ́n ní wọ́n rẹ́ mílíọ̀nù wá ìgbà táwọn sọ fún òun náà ń gbà yẹn náà now àwọn ló lọ ẹ wá wo sí Àbújá àwọn youth wọn ló lọ sí Àbújá tó lọ ń gbàgbàgbà àṣírí wọn ló ti yẹ. ẹ wo ìgbà tá à ń sọ fún bàbá ẹ wo bàbá Adébájọ sìn bàbá Adébájọ ti kú sìn ọ̀run wọn rè o ọ̀run wọn rè ṣùgbọ́n ìgbà tá à ń sọ fún wọn gbà pé bàbá ẹ sọ̀rọ̀ ikú náà lè máa padà gbẹ̀yìn yìí bẹ́ẹ̀ sòótọ́ ẹ kú náà ní bẹ́ẹ̀ parọ́ ẹ kúkú sòótọ́ ẹ kẹ́ kú sí dí òótọ́ nínú research yìí làwọn béèrè fún ẹ̀yin ní kẹ́ máa béèrè fún Yorùbá nation adédọ̀bìdè kílẹ̀ kọ́dà ṣẹlẹ̀ ń sìn àbápadà kú náà ni wọ́n padà kú lórí pé wọn àṣìfẹ́ anything ju pé owó ara wọn nìkan ẹbí wọn nìkan náà sáré lé lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àwọn gangan wà lára tó kó balẹ̀ Yorùbá yìí tó ràn bàbá yìí náà àwọn tẹ́jọ́ bẹ̀rẹ̀ àjò pẹ̀lú Awólọ́wọ̀ èyí náà lẹ padà wàá dalẹ̀ Awólọ́wọ̀ tẹ́ padà tá ilẹ̀ Yorùbá sóko ẹrú well it is clear for everybody láti mọ nǹkan tó tọ́ láti ṣe ṣùgbọ́n tí ò bá sí Yorùbá nation ló máa lè jẹ́ ká control border wa o security wa lè control ẹ̀ gbogbo nǹkan tó àwọn èèyàn á lè padà sóko láti máa dá oko iṣẹ́ àgbẹ̀ kò ṣe é láfiwé ṣùgbọ́n ṣé oko tó lọ ń tàbí da màálù sóko ó gbin àgbàdo wọn da màálù sọ fi jẹ ó gbin ọ̀gẹ̀dẹ̀ da màálù sọ fi jẹ ó gbin ráìsì da màálù sọ fi jẹ ó gbin iṣu ó gbin ẹ̀gẹ́ da màálù sọ fi jẹ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ tí wọ́n bá pa asákò lóko ni mo rántí màá yá ni àbí kí ló ń sọ so ẹ̀yin èèyàn wa ọ̀nà àbáyọ òun ni ká orílẹ̀-èdè wa kó dúró kìdẹ̀ ń ṣe lórí pláfọ́ọ̀mù kì í ṣe ẹnu o a máa fi ìgbésẹ̀ láti ní o ọ̀run á fún alókun àtagbára o ogun ọ̀nà láti làjà ọ̀run á gbé wa mo kí o gbolé o kí tún fún àwọn míì láti contribute omeyan ẹ̀kú kó lè da onírẹ̀yìn bàbá mi. ẹ ṣeun bàbá mi àbá wọn ṣe é bí kò ní sun kò ní rẹ̀yìn lágbára Ọlọ́run Àfọ̀njá TV ẹ bá wa sọ̀rọ̀ Àfọ̀njá TV Àfọ̀njá TV. a kú ojúmọ́ o mo kí gbogbo ẹ̀yin àgbààgbà tí ẹ wà nulẹ̀ mo kí ọ̀gá mi Òmíyọ̀ mo dẹ̀ kí bàbá mi ọmọ ṣe bí kò ní bàjẹ́ o Òmíyọ̀ ẹ kú ṣe takuntakun Elédùmarè a máa wà pẹ̀lú wa pẹ̀lú àṣẹ Ọlọ́run orílẹ̀-èdè wa ìrọ̀rùn ló máa bọ́ sí nígbà tá a lérò láìpẹ́ yìí a wọlé pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo tá à ń jà fún pátápátá Ọlọ́run àjọ tó tẹ̀ wá lọ́wọ́ mo kí púpọ̀ ẹ rí ní tó wà ńlẹ̀ àkọ́kọ́ ó gba ọpọlọ ìkejì ó lè gba làákàyè púpọ̀ torí tá a bá ní ká wò dáadáa iṣẹ́ tí àwọn bàbá wa yìí ti ṣe púpọ̀ àti Ìgbòho àti àwọn kékeré kan tí a kàn ń wọ́ lẹ̀lẹ̀ tá a bá ní ká wò ọ̀pọ̀ àwọn èèyàn wọn fẹ́ kó ṣe ṣe Ọlọ́run dẹ̀ ti jẹ́ kó ṣe ṣe ní báyìí torí ojú ti ń tì wọ́n torí gbogbo ariwo tá à ń pa níjọ́ kínní àná òun ló ń ṣẹlẹ̀ yìí àwa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé ojú àwọn ìjọba fúnra wọn ti ń rí nǹkan tó wá ń dùn mí lọ́pọ̀ yẹn ni pé mo wà ní Agége ní ìjọ tọ́ọ̀sì ìgbà tí mo wà ń bẹ̀ yẹn ẹ bèbí pé àwọn tí agúnjọ máa ń jókòó kan tá a máa jọ ṣeré ládùúgbò bẹ̀ pé ni wọ́n tún nítorí pé wọ́n tó pé àwọn ò ní bá wọn tẹ̀ka mọ́ àwọn ò ní bá wọn ṣe gbà o wọ́n tó jókòó fún tẹ́ǹtì tí wọ́n tó tẹ́ǹtì gidi. àwọn lè máa kọ́ rí bẹ́ẹ̀ bọ́yì máa ń ṣe ní ẹ̀wẹ̀rẹ̀ níwọ̀n. wọ́n pọ̀ bí kí wọ́n á ní wọ́n fún wọn gangan wọ́n tọ̀ wọ́n pé máa fún wọn 10,000 wọ́n fún wọn o mineral wọ́n fún àwọn kan mineral wọ́n wá ra orange sachet wọ́n á pín fún àwọn tó mu ọtí ìgbà tí wọ́n dé wọn ní olóṣìṣì dé làwọn lè wọ́n ní àlórí yín ò pé ẹnìkan ní kí n máa sọ mo ní kí ló ṣe mo dárúkọ yẹn ni èmi sọ fún yín pé ìjọ òòlà tó fẹ́ gbọ́n bí wọ́n gbé ráìsì dìríkà kan fún yín náà bó ṣe máa tán náà ni ọtí tán fún yín sì ẹ̀ ti mú
àwọn tá a dẹ́ tó sọ yìí mo lè fẹ́ sọ pé owó tí wọ́n ní lọ́wọ́ wọ́n ní owó already ẹ̀dẹ̀ tó ń ponú ara yín ẹ̀ tó lọ ń jókòó síbẹ̀ àmọ́ ìjọ ò gangan ni Yorùbá kan fẹ́ gbọ́n náà and again àwa Yorùbá ara wa àwa náà là ń ṣe ra wa. Tinubu bá ṣe rí yẹn Tinubu gbọ́n torí nínú àwọn wọn mọ bí tí gbogbo àwọn tó ń ṣòṣèlú wọn mọ bí tí Tinubu gan lọ èmi ò sọpọ́tì Tinubu o bọ́sẹ̀ ráwọ̀ àwọn ẹni tí wọ́n wá ń tẹ̀lé tó jẹ́ pé òṣèlú ọ̀jẹ̀lú tí wọ́n ti tẹ̀ tó fi kọ́ wọn tóun lè ti yí padà ó dẹ̀ lè má yí padà kádàrá ìgbésí ayé ẹ̀ nìyí àwọn èyí gangan ló máa ń sọ sí bàbá yẹn ẹ jẹ́ ká ṣe kíní kan báyìí ẹ ká ṣe báyìí àwọn ló ń ba wàhálà táwa ń ṣe àwọn wá kó wàhálà yẹn rù sórí àwa dẹ̀ sórí rẹ̀ ń tiwa gbogbo táwa ti ṣẹ̀ṣẹ̀ àwọn ló fẹ́ dà sí gàrí wọ́n fẹ́ dà sínú gàrí Ọlọ́run wàá gbà fún wọn wọ́n ń da orí ara wọn wọ́n ń dànù sínú yẹ̀pẹ̀ ẹ wo orú bàbá Gani Adam lógun ọ̀fẹ́ mo kí wọn a bá wọn rìn rí Fáṣẹ̀hùn ṣẹlẹ̀ àkọ́kọ́ join ìgbà yẹn kò tí ì sí pé wọ́n jọ wà ní Fáṣẹ̀hùn kó tó di pé já a pín wa but nígbà tí bàbá ti lọ nǹkan tí a fi búra níjọ́ kínní àná ni wípé a fẹ́ bá olóṣèlú ṣe. ẹ jẹ́ bá máa pa ata àfẹ́ bá máa pa ata àfẹ́ bá like bá comment ẹ ṣe. a fẹ́ bá olóṣèlú ṣe rárá ìjà kí Yorùbá kúrò lóko ẹrú òun ni nǹkan tí wọ́n pè wá fún tó dẹ̀ ti wà nínú ẹ̀jẹ̀ wa wípé a gbúdọ̀ kúrò lóko ẹrú torí ẹ̀ ló fa tìlọrin gbogbo ọ̀nà tá a fẹ́ gbà tí Lawal gómìnà Lawal náà dá sí nígbà yẹn ẹni bá rántí dáadáa ọ̀rọ̀ tí mò ń sọ yìí torí mo wà nínú àwọn incident yẹn gbà yẹn ẹ wá wò nígbà tí Ìbà Gani tí Fáṣẹ̀hùn lọ tán ǹjẹ́ ṣé Ìbà Gani Adam gbégbèsè yẹn owó olóṣèlú náà kọ́kọ́ fi dà wá láàánú. Ọlọ́run ló padà káyé yín Ọlọ́run ló padà káyé yín confam. mo rántí gbogbo nàìjíríà tá à ń dààmú ó ti wá dé. OPC lèmi náà Gani Adams mú iṣẹ́ òde olówó Ọ̀yọ́ tù ní zoom mi mo gbádùn yín bẹ́ẹ̀ ṣe máa bá lọ bẹ́ẹ̀ mo gbádùn yín. tó ó wá tó àsìkò kan débi wípé ó kì í àṣẹjọ pé wọ́n wá ń pa wá ní ìgbà tí mo tún wà ń Bariga ó tún ní èmi ní igbákejì ńgbà yẹn ní zónù mi ìgbà tí bàbá Fáṣẹ̀hùn ti lọ mo tún ti ń wà pẹ̀lú Gani Adam ní Pangrove. àwọn tó bá mọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí dáadáa nípa ó tún yá tó lọ ń bára wa jà àwọn bíi pé wọ́n pe OPC àti OPC wọn ń para wọn ẹjọ́ sẹ́rù ìtẹ̀síwájú tá a fẹ́ máa tẹ̀léra wa nìyẹn ibi tọ́rọ̀ owó ti wọ̀ ọ́ tó di pé wọ́n ti ń pín sí méjì ẹ̀yà wá di pé ń ṣe gbogbo OPC àti OPC bẹ́ẹ̀ náà nínú Bariga náà bẹ́ẹ̀ náà níbòmí náà àgbọ́dọ̀ gbọ́ pé Gani lélẹ̀ àgbọ́dọ̀ gbọ́ pé Fáṣẹ̀hùn lélẹ̀ àwọn ìjà wa bẹ̀ sí àwa ń fèsì ara ṣé nǹkan tó yẹ kó tọ́ ni ṣé ọmọ Yorùbá lálá fẹ́ fi ṣe ni àtòrí ẹ̀ àwọn unity kọ̀ọ̀kan tó jẹ́ Ìbà Gani Adam gan tó jẹ́ pẹ̀lú orúkọ wọn àwọn unity míì ó di pé àti treat tán bá mú ọmọ olè kan ẹ ní ṣèwádìí dáadáa ẹ máa ti kọ́kọ́ nà án tán bá mú èèyàn kan ọ̀ọ́kán kan wàá fẹjọ́ yàn sùn ǹjẹ́ ṣé bí wọn ní orientation pé báwo làwọn ọlọ́pàá àbí báwo làwọn ológun ṣe ń ṣe ìgbà tó jẹ́ pé tajà fẹ́ràn ló wà bẹ́ẹ̀ anigé ní ká wá gbé ìjà yẹn everywhere ní dé pé àgùdọ̀ gbọ́ pé ìjà kìíní kan àwọn máa ṣe kìíní ní sí nǹkan tá a gbé dání nìyẹn ìgbà tó jẹ́ pé láti ìrandíran tèmi ọlá pé jagunjagun ni wá nídìílé mi òun ló ti wà nú ẹ̀jẹ̀ mi pé nǹkan tó bá ti jọ ọmọ Yorùbá tí mo dẹ̀ mọ̀ pé ibi tí mo ti wá àwọn ará bí ni wọ́n ń dà wá láàmú pé tí mo bá ṣe wá mẹ́yìn àwọn nǹkan táwọn bàbá ti ṣe mistake ó lè já torí tiwa làwa ti máa tún ṣe. òdodo ọ̀rọ̀ àti ẹ̀gbọ́dọ̀ ṣe nǹkan òun lè ní ṣe ní táwọn Àfọ̀njá ṣe mistake yẹn ó lè já wa làwa máa tún ṣe àwọn lè bàjẹ́ ni àwọn kan náà láàrán tí ó wàá tún ṣe làwa ṣe join gbà yẹn. lórí àdé èkó Mr. Akeem mo kí yín o ẹ káàbọ̀. so àwọn nǹkan yìí kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ayé pé ogun àwọn ibi àti gbogbo nǹkan tí ìgbésẹ̀ táwọn bàbá yẹn wá ń gbé wá ń dákẹ́
wọ́n ní àwọn ẹ̀yin àgbà máa ń sọ pé tó bá sá fógun tó sá ó yìí máa padà pa gbogbo ìdílé ẹ̀rùn. àwọn nǹkan yìí a ní